Africa Content TV. 5 Taye, 6 Taye, 7 Taye. Ìyàwó ẹgbẹ̀rún síwájú. Bóun ìyá ẹgbẹ́ ṣe láṣẹ yìí o. Àdìgbò ńlá máa ń dìbò wá fún. Torí bóun láwọn èèyàn ń fẹ́. Òun ni ìjọba mẹ̀kúnnù. Tálẹ́ máa dìbò fún. Èmi àdìbò PDP. 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 Ẹ bá mi sọ ọlọ́dà. Ẹ lọ sọ. Ẹ bá mi sọ ọlọ́dà. Ẹ bá mi sọ ọlọ́dà. Specially recognizing a very senior chief in Ibadan land. A powerful PDP chieftain, Chief, Adegoke Solutions. Aki Kabosa. Níbi táwọn àgbẹ̀fọ́lọ́ wa lórí stéèjì àti ìpọ̀jù. Ẹjọ́ ìdílé ọlọ́mọ bẹ̀ wá torí orúkọ Ọlọ́run. Alága Ọ̀nàlá, please àti ìpọ̀jù. After our people together with this so that we can have this program. Kí ni ọ̀dọ̀ fún àwọn èèyàn ní ọ̀rẹ́ dàkú mo bẹ̀rù ẹjọ́. Ní báyìí, àmì pẹ́ ń bá fẹ́ ṣe, a máa pe àwọn tí wọ́n ti ṣe dáadáa. Wọ́n wà ní ọ́fíìsì, wọ́n ti lọ́fíìsì rí láti bá wa sọ̀rọ̀. Lẹ́yìn yẹn, a
our leaders, led by Alhaji Chief Barrister Azeem Bolarumi, want to officially present the candidate to us. When they might declare campaign was closed officially. But before then, permit me to welcome some of our leaders, not your address, man. Open Sound Dome, please give me volume. Open Sound Dome, give me volume. Oshe, Open. So run about now. So go pay one no, pay kajo. Kiko metima pay, I just sokalemo. We are too much on this stage. I can't see anybody. Thank you. All right. Anybody, and I'm going to my bed. To my address, my free schedule come. Oshiope. And I'm going to my bed to my address for 1 minute. 1 minute. I don't shake and beg that cleaning. A very powerful man, last class smoking Lagas smoking. And to say goodbye. The member House of Rep representing the good people, because the bad people can come. Remember representing Ibadan Central, Ibadan North Federal Constituency. And those who are in Ibarapa, after the Barapa, near of Victor Law, to take the Lagbara Law, to the Zumuni says what you want me. Honorable Adeboye, Honorable Antoni, Adebayo, Adeboji, Ibarapa, everybody is over there. Ibadan now you. Ibadan, a minute, sir. PDP. Ẹ jẹ́ ká jáde, ẹ jẹ́ ká túyáyá jáde lọ́jọ́ Sátidé. Ẹ kí ẹ̀gbọ́n kó pe àbúrò, kí àbúrò kó pe ìyá, kí ìyá kó pe ọmọ gbẹdẹ kó kú àtòwà pé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká jáde ní ọjọ́ Sátidé. Kíkú wá lọ dìbò fún Honorable Ìkúnlé Bọ́lá tí mo kọ́ àwọn ọ̀sán yìí. Dawn lágbára Ọlọ́run àdéhùn ṣíṣe ìwájú ọjọ́ ọ̀ká ìṣẹ̀ṣẹ̀ máa rí sí o. Ẹgbẹ́ PDP wà yìí lágbára ọkùnrin bàjẹ́. Kò tí ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. Bàbá ṣe láṣẹ pé kò tí ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ láyé wa. Bàbá ṣe láṣẹ pé PDP. Thank you very much. The House of Rep member representing 42 wards, representing the good people of Ìṣẹ̀yìn, Kájọlà, Ìtẹ̀síwájú, Ìwàjọwà Federal Constituency, Honorable Abayomi, Wípé Jẹ́bẹ̀, Honorable Abayomi, PDP. Sobalatu Jeyeda. Adontoma. Jeyeda. Gbogbo ọ̀yọ́ pátápátá. Ẹ jọ̀ọ́. Ó ṣá. Ẹ jọ̀ọ́. Márùn-ún ni wá presently. Number 6 today. Undisputable. Number 6 today. Inshallah. Òun ló máa ṣì kẹfà wa. Bọ́dẹ̀ ṣe máa rí nìyẹn. Bọ́dẹ̀ ìjọ Saturday. Ọ̀gá Adébọ́lá ti sọ lẹ́ẹ̀kan. Ẹ má mú mi lọ o. Ẹ má mú òbí lọ o. Ètò gbọ́dọ̀ gbọ̀ wá o. Ẹ tẹ̀ sójú ẹ̀. Kẹ dúró tì í. Kẹ kà á. Bọ́dẹ̀ wọlé ni. Ọmọ ọlọ́mọ láàrin èrò. Òròmọdìyẹ láàrin àṣà. Orí ló yọ ọmọ orí ẹ̀ máa wọ pàjáwọ́. Ọ̀gá kìkì ló sọ mọ́. PDP. Before I go back to this place, let me exhaust my numbers here. For 1 minute, my day gbogbo mi fún ayédèrú gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ayédèrú aláṣẹ Kurox former of member represented Ìṣẹ̀yìn Ìtẹ̀síwájú Ìwàjọwà Federal Constituency Honorable Abayomi Shina Pella. Adesina Pella. PDP. Apula. PDP. PDP.
gbogbo wa ni. Ó máa gbọ́dọ̀ bàjẹ́. Torí kò sí òmíràn tí a lè lọ. Bí ayé ló bá yí lé. Ẹgbẹ́ ká sọ̀rọ̀ pọ̀ ká fi mọ̀ sọ̀rọ̀. Ó yá gbé kébì gbé. Àwa ló ní PDP kò lè bàjẹ́. Àwa ló ní PDP kò lè bàjẹ́ o. Ó máa ní ọ̀nà ẹ̀gbà. PDP làwa wà. Àmọ́ra wa. Ṣèyí Mákindé wà ní ìfẹ́. Àmọ́ra wa. Bọ́lárùmí Àtíkù wà ní ibẹ̀. Àmọ́ra wa. Ó ṣàìdí wà ní ibẹ̀. Àmọ́ra wa. Jọ́sìnì wà ní ibẹ̀. Àmọ́ra wa. PDP power 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 níjọ. Ọ̀kún mọ́mọ́ òun lè ti gbọ́ yẹn o. Tó bá ti tọ́jọ́ Sátọ̀dé, àtọmọdé, àtàgbàlagbà, ọkùnrin, àtòbìnrin ẹtúyáyá kẹtúyáyà, kẹlọ́ dìbò yín fún PDP. Dọ́ndì ló lè ṣe o. Ẹ̀mọ́ bẹ́ẹ̀ni àṣàkíyè ní ṣèjọ wà gágá bá. Àti jókòó àti ìhàdẹ mọ̀ ọ́n mọ́ pé tó lè wọnú bẹ́ẹ̀ tó lè gbẹ́sẹ̀ síbẹ̀ lélẹ̀. Tó fẹ́ kí gbogbo yín tẹ